A kú dédé àsìkò yìí, a kú iṣẹ́, Ọlọ́run ọba àánú kò ní gbàgbé kó wa àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa. Ìròyìn fẹ́lifẹ́li TV lónìí ti ṣe ọjọ́bọ̀ Thursday, ọjọ́ kejìdínlógún nínú oṣù kẹrin ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń padà bọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ìlú òsó epo wọn ò ní bàjẹ́, ṣùgbọ́n onílùú ni ò ní lajúlẹ̀ kílùú bàjẹ́ o, àti wípé àgbàrá òjò kò sọ wípé òun ò ní gba ilé, onílé ni ò ní gbà fún un. Wọ́n ní àwọn òwe kàbìtì kẹrìmọ̀kẹrìmọ̀ eléyìí tó jáde lẹ́nu ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu lánàá ti ṣe ọjọ́rú Wednesday nílùú Àbújá lásìkò tó ń gbàlejò àwọn èèkànnì jàǹkànjàǹkàn nílẹ̀ Yorùbá, pàápàá jù àwọn tí wọ́n ń bẹ nínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re tí wọ́n ti ń ṣe àtìlẹ́yìn fún ọmọ Yorùbá o nílùú Àbújá. Lánàá òde yìí làwọn ènìyàn ń gbéra láti lọ ṣe ẹlẹ́mbẹ̀rún sí ààrẹ Bọ́lá Tinubu lásìkò tí ààrẹ Tinubu tóun náà ń kí wọn káàbọ̀ tó sì ń fún wọn ní àwọn èsì ọ̀rọ̀ kankan èyí tó jẹyọ nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n jíròrò lórí rẹ̀, pàápàá jù lórí ìṣẹ̀lẹ̀ ti Yorùbá Nation èyí tó wáyé lọ́jọ́ Sátidé òpin ọ̀sẹ̀ tí í ṣe ọjọ́ 13 nínú oṣù kẹrin ọdún tá a wà yìí, èyí tó wáyé nílùú Ìbàdàn tí ṣolúlù ìpínlẹ̀ Ọ̀yọ́, níbi tá a ti rí àwọn kọ̀lọ̀sí àwọn kanranjọgbọ́n kan tó kóra wọn jọ o tí wọ́n wọ aṣọ ológun tó ń ta àwọn ohun ìjà olóró lóníranran tí wọ́n náà wọ́n ń bèrè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá, lélẹ́yìí tí ọwọ́ pálábá wọn ti ségi sọ́wọ́ àwọn agbófinró nílùú Ìbàdàn. Ní báyìí àti ọ̀rọ̀ kan eléyìí tí arábìnrin Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá tó sọ wípé ní ọjọ́ 12 oṣù kẹrin àwọn ti kéde gbígbà àti bíbẹ̀rẹ̀ sí ní máa jẹ́ orílẹ̀-èdè Yorùbá o, léléyìí tó jẹ́ wípé kò sí ìdúró mọ́ o, orílẹ̀-èdè Yorùbá ó ti wá láti fẹsẹ̀ dúró, àwọn sì ti ní orílẹ̀-èdè Yorùbá o. Ní báyìí ni Tinubu tẹnu bọ̀rọ̀ pẹ̀lú àwọn ènìyàn ọ̀hún tí wọ́n lọ rawọ́ ẹ̀bẹ̀ sí Tinubu láti lè fọra wọn mọ́ kúrò nínú àwọn ìwà búburú táwọn ẹni ibi ọ̀hún tí wọ́n wò. Tinubu wá ní ìlú tí ò sófin bẹ́ẹ̀ ni ò sí ẹ̀ṣẹ̀. Ní báyìí ìlú tí òfin bá ti wà, ẹ̀ṣẹ̀ bẹ̀ ó ti dúró tigbọ́ntigbọ́n o. Ó ní ẹnikẹ́ni yòówù tí wọ́n bá ti lè mú tó ń pera rẹ̀ lóhun tí ò jẹ́, tàbí ó fẹ́ dá wàhálà òun làásìgbò sílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ètò ìṣèjọba òun. Ó ní onítọ̀hún kò ní lọ lọ́fẹ̀ẹ́, yóò fi mú dánrin òfin ìjọba, bẹ́ẹ̀ sì ni yóò jẹmu yóò yà, pètèpéńté àti pọ̀mọ̀pọ́mọ̀ ìyà ni onítọ̀hún yóò jẹ o. Lára àwọn ènìyàn tó ṣẹ̀lẹ́bẹ̀rún sí Tinubu lánàá kó tó di pé ọ̀rọ̀ ńlá mú jáde ńlá ti rí pa Reuben Fáṣọ̀rántì tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ Yorùbá Afẹ́nifẹ́re, bákan náà Ọba Olúfàlàyé àti àwọn èèyàn kànrìnkànrìn ilẹ̀ Yorùbá tí wọ́n ṣẹ̀lẹ́bẹ̀rún sí Tinubu nílùú Àbújá. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti iléeṣẹ́ ìtẹ̀epo bẹtiróòlù NNPCL ni wọ́n ti bọ́ sí ìta gbangba wáyà báyìí láti fọra mọ́ kí wọ́n sì sọ di mímọ̀ tó ń ti àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ò fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí lábẹ́ ààrẹ Tinubu wọn ò san ẹ̀kún owó orí epo kankan mọ́ o láti inú oṣù karùn-ún ọdún 2023, èyí tí ààrẹ Bọ́lá Tinubu ti kéde wípé kò sí nǹkan tó ń jẹ ẹ̀kún owó orí epo mọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn ọ̀rọ̀ wọ̀nyí ló jáde lẹ́yìn ọ̀rọ̀ kan eléyìí tí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kaduna Malam Nasiru El-Rufai tó ń ti àwọn alágbàtà epo tí wọ́n ń gbé káàkiri ìgboro ẹnu wípé lábẹ́ bó ti wù kórí o, ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ṣì ń san ẹ̀kún owó orí epo. Wọ́n ní tí kì í bá ṣe bẹ́ẹ̀ ni a lè ní àǹfààní èyí àwọn ọmọ Nàìjíríà láti máa ra jálá epo kan ní 1,640 náírà
bí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní 1,000 àbọ̀ tàbí 1,000 ó lé 200 náírà ni wọn yóò máa ta jálá epo bẹtiróòlù kan o gẹ́gẹ́ bí Malam Nasiru El-Rufai ti sọ. Ó ní lẹ́nu ọdún tó kọjá sí àsìkò yìí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ní àǹfààní láti san owó ètò tó tírílíọ̀nù 8 náírà gẹ́gẹ́ bí ẹ̀kún owó orí epo lẹ́yìn tí wọ́n ti kéde yíyọ rẹ̀. Ṣùgbọ́n báyìí ẹni tó jẹ́ alákòóso abẹ́lé fún ọ̀rọ̀ epo bẹtiróòlù àti ohun àlùmọ́nì ní orílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ afẹ́fẹ́ ìdáná eyín ọ̀gbẹ́ni Enikin Olókòbórí èyí orúkọ rẹ̀ jọ orúkọ tí mímu ló sọ̀rọ̀ ń di mímọ̀ o wípé kí gbárùkòrò gbárù máa àwọn ènìyàn ọ̀hún lẹ́nu o àti wípé àwọn ọ̀rọ̀ kùdìẹ̀kudiẹ èyí tó ń jáde ní ìgboro ẹnu Malam Nasiru El-Rufai yìí ó ní ọ̀rọ̀ tó lè dá rògbòdìyàn wàhálà lẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ni. Ó wá tẹnumọ́ ọ̀rọ̀ rẹ̀ lórúkọ ìjọba àpapọ̀ Olókòbórí ìwádìí òun lè fi gbogbo ẹnu sọ ò wípé ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu láti ìgbà tí wọ́n ti kéde yíyọ ẹ̀kún owó orí epo ni wọn ò ti san tọ́rọ̀ kankan tó yọmọ̀ lówó orí epo bí kò ṣe wípé wọ́n ń gbé àwọn ìgbésẹ̀ tó tó àtẹlẹ́ tó yẹ lójúnà láti lè dí àwọn àlàfo eléyìí tí àwọn kan jẹgúdújẹrá ọmọ ilẹ̀ yìí tí wọ́n ń gbà láti máa kówó orílẹ̀-èdè Nàìjíríà jẹ ni o àti wípé ìjọba wọn láǹfààní láti dá àrà tó wọ̀n oníṣùgbọ́n àrà Bọ́lá Tinubu àrà ilé tí ó so èso rere fún orílẹ̀-èdè Nàìjíríà ni. Lákòótán nínú ọ̀rọ̀ alákòóso ọ̀hún ó lóun rọ àwọn ọmọ Nàìjíríà láti kẹ̀yìn sí àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ tó ń jáde lẹ́nu àwọn tí wọ́n fẹ́ ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà àti wípé ìjọba kò sọ ẹ̀kún owó orí epo kankan mọ́ ọ̀nà tó tọ́ ni wọ́n ń gbà ké epo wọlé báyìí tí iṣẹ́ sì ti ń lọ láti ṣe àtúnṣe àwọn iléeṣẹ́ ìfọ epo tó jẹ́ ti ìjọba àpapọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀wẹ̀ lórí ọ̀rọ̀ ti Yorùbá Nation èyí tí arábìnrin Modúpẹ́ Onítìrí Abíọ́lá eléyìí tó ti dá wàhálà rẹ̀ lẹ̀ báyìí o ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ onímọ̀ẹ̀rọ Ṣèyí Mákindé lánàá òde yìí ti ṣe ọjọ́rú Wednesday ni wọ́n kó àwọn katakata eléyìí tí máa ń da ilé wó lulẹ̀ ni wọ́n ní kó lọ sílé arábìnrin ọ̀hún èyí tó ń bẹ ní agbègbè Olúyọ̀lé nílùú Ìbàdàn láti lọ da ilé ọ̀hún wó lulẹ̀ pẹ̀lú àwọn ẹ̀sùn èyí tí wọ́n ní àwọn tí wọ́n jẹ́ àjìjàgbara oníjàgídíjàgan ọmọ Yorùbá Nation ọ̀hún ilé ọ̀hún ni wọ́n ń lò gẹ́gẹ́ bí àyè ìsápamọ́sí wọn tó ń ti àwọn ohun ìjà olóró àwọn aṣọ ológun oògùn abẹnugọ̀ngọ̀ ọta ìbọn tó ń ti àwọn ẹ̀yà tó fi mọ́ àwọn àsíá lórí ìrànràn o èyí tí wọ́n ní wọ́n ní kó jáde nílé náà tó ti wá jẹ́ pé ibẹ̀ gangan ń làwọn ènìyàn tí wọ́n ń lò gẹ́gẹ́ bí irinṣẹ́ ọ̀hún ni wọ́n sá pamọ́ sí o ṣùgbọ́n lánàá òde yìí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gbé ìgbésẹ̀ akin pẹ̀lú àwọn agbófinró eléyìí tí wọ́n ní kí wọ́n máa lọ́bẹ̀ tó fi mọ́ àwọn katakata èyí tó ń da ilé wó lulẹ̀ láti lọ rèé wó gbogbo ilé náà lásìkò tí ìgbésẹ̀ yìí ń lọ. Wọ́n ní àwọn ènìyàn ládùúgbò ọ̀pọ̀lọpọ̀ wọn ló ní àwọn ò rí arábìnrin ọ̀hún tí wọ́n pè ní Modúpẹ́ Onítìrí yìí tó ní ilé náà àwọn ò fi ojú gánni rẹ̀ rí wọn ò mọrú àwọ̀ àti irú ènìyàn tó jẹ́ o. Wọ́n ní bẹ́ẹ̀ tún ni làwọn kan sọ wípé àwọn ti kófìrí rẹ̀ rí ṣùgbọ́n kì í fi bẹ́ẹ̀ gbé nínú ilé náà bí kò ṣe wípé oríṣiríṣi àwọn ẹsẹ̀ àjèjì ojú àjèjì ni wọ́n máa ń bá pàdé nínú ilé ọ̀hún ṣùgbọ́n ò lánàá òde yìí ilé náà ni wọ́n ti sọ òkè rẹ̀ dilẹ̀ báyìí níwájú katakata ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sì ti gbé àmì lé wípé ẹnikẹ́ni kò gbọ́dọ̀ ṣohunkóhun lórí ilé àbí ilé àkọ́kù ọ̀hún tó fi mọ́ ilẹ̀ náà. Òwe Yorùbá lónìí máfoko mi dá ọ̀nà ọjọ́ kan lèèyàn kọ́ o àti wípé ẹni bá ti ń yọ ohun búburú ṣe dandan ni kí nǹkan búburú máa ṣẹlẹ̀ sí onítọ̀hún o. Àwọn ọmọ báwo ní àjàgbà kan rèé èyí tí ọwọ́ pálábá wọn ṣègè àwọn ọmọ báwo ní àjàgbà èyí tí wọ́n mọ̀ sí one chance tó ń da àwọn àlàáfíà agbègbè kan tí wọ́n dà á láàmú ní ìpínlẹ̀ Èkó òun lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ló ti rọ́wọ́ tó báyìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde láti iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó láti ẹnu ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà SP Benjamin Hundeyin
èyí tó sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ wípé ní agbègbè Ìlàsà ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti rọ́wọ́ tó àwọn Báòní Àjàgbà èyí tó ń gba owó gba dúkìá àti àwọn ohun tó dáa lọ́wọ́ àwọn ènìyàn ní agbègbè Ìlàsà ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní 4 nínú wọn ìlọ́wọ́ ti tó báyìí tí wọ́n sì ti ṣe àfihàn wọn o gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ lánàá lásìkò èyí tí alukoro SP Benjamin tó ń fi ọ̀rọ̀ ọ̀hún léde sórí ìkànnì ayélujára X tó jẹ́ ti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó. Èyí ló ti sọ di mímọ̀ tó sì sọ wípé pẹ̀lú akitiyan àwọn ọlọ́pàá ó ní àlàáfíà yóò jọba ní ìpínlẹ̀ Èkó nítorí wípé wọn ò nígbà kẹ́nikẹ́ni kó wá ba ìlú ọ̀hún jẹ́ ó nílùú tí ò bá sófin ìyìn ò sí ẹ̀ṣẹ̀. Gẹ́gẹ́ bí Benjamin ti sọ di mímọ̀ àwọn afurasí 4 ọ̀hún Báòní Àjàgbà ìní wọn forúkọ wọn léde Habib Azeez tí ṣe ọkùnrin ẹni ọdún 29 29 years. Bákan náà ló tún mú Michael Adéyẹyè tóun náà jẹ́ ọkùnrin ẹni ọdún 26 26 years. Bákan náà Bíọ́dún Iyọ̀lá tóun náà jẹ́ ọkùnrin ẹni ọdún 56 46 years àti Adéyẹyè Dọ̀tun tóun náà jẹ́ ọkùnrin ẹni ọdún 27 27 years. Wọ̀nyí ni àwọn ènìyàn ọ̀hún tí wọ́n mú lásìkò tí wọ́n ní ènìyàn kan eléyìí tó kó sọ́wọ́ àwọn ní jìbìtì ọ̀hún. Wọ́n ní kókó gbogbo owó tí ń bẹ nínú àpò àpamọ́wọ́ rẹ̀ tá a mọ̀ sí bank account rẹ̀ èyí tó wó náà lọ bí mílíọ̀nù kan ó lé 4 náírà 1.4 million naira èyí tí wọ́n ti yọ kúrò nínú àpò ìṣúná àpamọ́wọ́ owó báńkì rẹ̀ kó tó di pé wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún tó ọlọ́pàá létí kó tó di pé ọwọ́ àwọn ọlọ́pàá ó tẹ àwọn afurasí náà. Àwọn ènìyàn ọ̀hún tí wọ́n ṣí ojú wọn lẹ̀ gbàgàdé nínú ìwé ìròyìn àti àwọn fọ́nrán tó ń bẹ lóde tí wọn kò fi ohunkóhun bò wọ́n lójú ni wọ́n ní ẹ̀ṣẹ̀ wọn ó ti fẹsẹ̀ múlẹ̀. Àwọn afurasí ọ̀hún náà wọ́n sì ti jẹ́wọ́ wípé lótìtọ́ àti lódodo làwọn ṣiṣẹ́ ibi náà. Wọ́n ní èyí yóò máa jẹ́ ìjìyà àkọ́kọ́ fún àwọn akẹgbẹ́ wọn èyí tó fẹ́ máa ṣe irúfẹ́ àwọn iṣẹ́ yìí kí wọ́n lè mọ̀ wípé ohun tí ò dáa ni olè jíjà. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà obìnrin tó jẹ́ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó ń kọrin tàkasúfè tó tún jẹ́ ọ̀kan nínú àwọn tó ń gbé ògo orin ga nílẹ̀ Nàìjíríà tó jẹ́ ìyàwó Adékúnlé Gold Símisọ́lá Kòsọ́kọ́ Adékúnlé òun mà ló ti sọ̀rọ̀ bóde ìdí àti àṣírí èyí tó ń bẹ nínú àṣeyọrí rẹ̀ gẹ́gẹ́ bí olórin obìnrin láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Arábìnrin ọ̀hún lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ètò kan níbẹ̀ ló ti sọ̀rọ̀. Ó ní àṣírí tó ń bẹ nídìí àṣeyọrí òun kò ṣẹ̀yìn àwọn obìnrin àwọn akọni lójú ogun èyí tó ti jà fatafata wò nínú iléeṣẹ́ orin lórílẹ̀‐èdè Nàìjíríà tó la ọ̀nà sílẹ̀ fún àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ èyí tó ń bọ̀ èyí tóun náà jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ àǹfààní nínú àwọn tí wọ́n ń kọ orin. Kò ṣàìgbóríyìn fún Onyeka Onwenu, Ayọ̀ Balógun àti àwọn tí wọ́n ti kọ orin tàkasúfè bíi Kẹ́mi èyí tá a mọ̀ sí Chemistry àti àrà tó fi mọ́ àwọn ènìyàn tó jẹ́ obìnrin tó ti ṣe dáadáa nínú iléeṣẹ́ orin lórílẹ̀‐èdè Nàìjíríà. Sìmí ni tí kì í bá ṣe ti àwọn akíkanjú obìnrin èyí tó ti lànà sílẹ̀ fúnra àwọn yìí. Ó ní àwọn ò ní egungun kankan èyí tí wọ́n lè fi jà fitafita láti lè rí orin kọ. Símisọ́lá tó sọ̀rọ̀ náà ó gbé oríyìn ó sì ṣe àdúrà fún gbogbo àwọn akọni obìnrin èyí tó ń kọ orin lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n la ọ̀nà kalẹ̀ fún àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn tóun náà jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ àǹfààní. Sìmí ni òun bẹ̀rẹ̀ orin kíkọ nílé ìjọsìn síwájú kó tó di wípé ògo ọ̀hún ó bọ́ síta gbangba lọ́dún 2014 tó sì ti ń tàn títí di àsìkò yìí. Ó wá lóun dúpẹ́ lọ́wọ́ ọkọ òun àti àwọn ẹbí tó fi mọ́ gbogbo àwọn olólùfẹ́ òun Bákan náà ìyá ọmọ òun kò ṣàṣàdúrà fún ọmọ rẹ̀ wípé gbogbo apáta láṣẹ àṣeyọrí. Àmín. Tó ẹ̀yin ará, ìròyìn fẹ́nifẹ́ni kò ní jù báyìí lọ láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́nifẹ́ni TV. Lónìí ti ṣe ọjọ́bọ̀ tọ́ọ̀dẹ̀ títí di ojúmọ́ ọ̀la tẹ́tùmọ̀ aláǹfààní láti gbọ́ ìtúnròyìn míì. Mo gbà á ládùúrà wípé ilé ò ní ilé wa, ọ̀nà ò ní nà wá Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni
ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.